náà tó ti ṣáájú wa tí wọ́n ti kọ tírà lẹ̀ báyà bá ti ẹ̀bá wọn láyé tí wọ́n ń sọ tí wọ́n mọ̀ wọn kọ́ lẹ̀ tí wá lórí ẹni tí a mọ̀ wípé kìí sọ̀fẹ́ nínú àwọn àfá àlàyé òde òní tọ́ka tírà ní o ẹni tó yẹ pé ẹ̀kọ́ àwọn tó ṣáájú wa lọ ọ́n bẹ lára rẹ̀ àfá mẹ́rin ní bẹ nílẹ̀ káàrọ̀ òjìrì kí n sòdodo ọ̀rọ̀ fún yín àwọn àfá kan bẹ àfá mùsùlùmí olùbẹ̀rù Ọlọ́run lásán ni wọ́n mú èso ní mímọ̀ àfá náà ni wọ́n a máa mú èso ní mímọ̀ kí ló dé àwọn èèyàn ó kọ tí a máa ń pè náà ní àfá àwọn èèyàn sì fọkàn sí pé wọ́n mẹ́sàn torí ẹnu táwọn èèyàn náà mọ̀ kò lè jẹ́ kí wọ́n mọ̀ pé tí mo sọ pé wọ́n èso ní mímọ̀ wọ́n èso ní mímọ̀ ẹ ń bá mọ̀ ní máa mọ olùmọ̀ àwọn àfá kan bẹ olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n gbogbo àwọn èèyàn sì ń wó wọn bí àfá ó kọ tẹ́ sì ń pè wọ́n ní kí ni o àfá àwọn èèyàn rí ẹ sí onímímọ̀ nítorí pé ẹnu táwọn èèyàn mọ̀ òun lọ́jọ́ wọ́n rí wọn sí onímímọ̀ àmọ́ wọ́n èso onímímọ̀ lọ́dọ̀ àwọn onímímọ̀ ṣùgbọ́n àfọ́ olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n àwọn alákọ̀ọ́kọ́ yìí wọ́n á pín sí méjì olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n ìsáàfà wọ́n yẹn pé wọ́n ṣe onímímọ̀ wọ́n ṣe fùkàhà wọ́n kìí ṣe kéré o fùkàhà tọ́rọ̀ bá débi àwọn nǹkan kan nù mọ́sálẹ̀ ẹ̀sìn láwọn tá a wí wọ́n gbọ́dọ̀ wá àfáàtì ọ̀yànjú ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí kí ló dé nítorí wípé ẹnu tí a mọ̀ nínú Islam bó ṣe mọ̀ wọ́n dúró tì wọ́n sì rẹ̀dì èyí tí wọ́n ọ̀bá mọ̀ láti bí ọ́ àbí tó bá sọ fún wọn tó bá ti lẹ́rìí kan gbà àmẹ́nu tí wọ́n mọ̀ wọ́n wá ṣiṣẹ́ tọ́ láwọn èèyàn wá ń pè wọ́n láàfà ìkejì òun náà bẹ̀rù Ọlọ́run ó ké àwọn gbogbo kéwú tó ké kéèsè ké tẹ́ fi lè pè ní fàkí alákàṣe ó lè mọ́ sí èdè lábákan tí ọmọ túnmà rẹ̀ tó bá sì ń sọ lárúbáwá ẹ̀rọ òmòdélẹ̀ lárúbáwá rí ni ìbẹ̀rù Ọlọ́run bẹ lára wọn síbẹ̀ wọn kìí ṣe fòkàá ṣùgbọ́n tó dáa sọ pé bẹ̀rù Ọlọ́run mẹ́ra rẹ̀ pé wọ́n èé sọ̀rọ̀ débi tí wọ́n mọ̀ ẹni bá bẹ̀rù Ọlọ́run kìí sọ tí ò sí kíni tí ó mọ̀ wọ́n ò sì bìkítà ẹgbọ́mílẹ̀sìn wọ́n ò bìkítà láti gba ọ̀rọ̀ nígbàtọ́rọ̀ yẹn bá ti lẹ́rìí lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n ọ̀pẹ̀ gan àfáà wà tọ̀dẹ̀ wípé kìí ṣe pé òkèwú kìí ṣe lógáwí ẹni ẹ̀sẹ̀ kìí ṣe pé kọ̀mọ̀ nípa fíkíù àmọ́kọ̀mọ̀ tó tí ẹ fi sọ di ẹjá lọ́mọ ìbílẹ̀ èrè gan lọ ẹnu tó bá mọ̀ yọ kọ ọmọ ẹnu tí ọba mọ̀ tó bá rẹ́rìí lé lórí yọ tẹ̀lé láàpẹ̀ ló bẹ̀rù Ọlọ́run ìkejì rẹ̀ owó yìí tí ẹ̀ mọ́ fíkíù kẹgbẹ́ ọmọ ọ̀run ló gà ní ló adábí ni ẹgbọ́n mínísìn ó sì nìmọ̀ kó dá ó lè sọ lárúbáwá ju àkọ́kọ́ ìlọ gbogbo àwọn tíra èdè lárúbáwá ńláńláńláńlá bàbá mọ́tòlá rí ló fi kéwú bẹ́ẹ̀ lọ ológa ìwà pọ̀ àfún ológa ì ṣùgbọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ àfá aláwọ̀kọ́ nílẹ̀ Yorùbá rùn ìdàkejì wọn látọ̀ pé òkè lóga ọ̀bẹ̀rù Ọlọ́run òkè lóga ọmọ lóga òtù bẹ̀rù Ọlọ́run àwọn èèyàn lọ́pọ̀ bẹ́ẹ̀ pé agídí ti fọ́ orí wọn agídí ti dá orí wọn rú ìfẹ́ ẹnu tribalism àsọ̀bíyà wọn ọ̀fẹ́ tó bá dákọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀ká àdísì alùpàá lọ́kà ní àdísì lọ́kà ní ó wá takò àfá wọn so mọ̀ pé ó ti sọ fún ọ pé ṣé tọ́lọ́lọ́ ọgbọ̀ ni àbí tàfá rẹ̀ tàfá àwọn ọgbọ̀ tàfá àwọn bá wá ń sọ̀rọ̀ tó takọ̀rọ̀ Ọlọ́run àbọ́takọ̀rọ̀ ànábì kí ni mo kí fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bẹ̀rù Ọlọ́run látẹ̀lé àtànábì rẹ̀ àfá ánàkùnrin ẹ̀sẹ̀ mistake ibi èyí ara ò igbó tàfá àwọn bá wọ́n ọjọ́ sí kí ni ìdẹ́pẹ̀ lásọ̀ bí àrùn kí èèyàn máa sọ̀pọ́ọ̀tì èèyàn
lórí tí ó sẹ́rì fún lórí mistake ìyí wọn pọ́lẹ̀ Yorùbá yìí ìran àfáà aláwọ̀kọ́ ìran àfáà ẹlẹ́ẹ̀kejì náà làwọn àfáà tó pé wọ́n rí súnà wọ́n rí kiri o wọ́n rí súnà ẹnu wọn bá tí wọ́n rí wọ́n di ọ̀rọ̀ àwọn ìpìlẹ̀ tàwa wọ́n ka tírà ẹnu wọn bá tí wọ́n ká wọ́n di ọ̀rọ̀ gbogbo wà náà rẹ̀ jú ìwọ̀n pẹ̀lú àwọn àfáà sẹ̀ríà àwọn anítẹ̀ bá fẹ́ mọ̀ sẹ̀ríà lọ bá ṣèkà bàbá dé àfáà sẹ̀ríà ní nílẹ̀ káàrọ̀ òjèrè kìí sáàfáà language lásán àfáà tó pé àfáà súnà tí ó kájíà àfáà ní ṣèkà bàbá kí Muhammad ẹnu tí wọ́n sì ká tíra tí wọ́n ká wọ́n dúró tì ìran kejì náà àwọn àfáà náà kí wá sáà nìkan wọ́n pọ̀ báwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn àfáà sálàfí anáàmẹ́lẹ̀ káàrọ̀ òjìrì àfáà sálàfí bó ṣe jẹ́ pé ó lọlẹ̀ lárúbáwá tó ó lè jẹ́ sálàfí ọ̀kanú mẹ́rin sálàfí ọ̀kanú kí o mẹ́rin mẹ́ta la lè rí Nàìjíríà a lè rẹ́lẹ̀ ọ̀kan dáadáa ẹ̀yọ̀kan ẹ̀ tó bá wà ó wà túnárò torí sàlàfíà mẹ́rin ló wà sàlàfíà mẹ́ta nínú mẹ́rin ẹ̀ ó bẹ Saudi Arabia ó ní táwọn èèyàn bá lọ fara kọ́ sàlàfíà tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ tí wọ́n dé ìkànnù mẹ́ta ní wọ́n dé sàlàfíà kan bẹ tó jẹ́ as-salafiyyatul ilmiyya ìmọ̀lódé bẹ̀ àwọn àfá àwọn atẹ́sí jò ní mímọ̀ àní ń bẹ ní kíá rẹ̀ ní Ibn Baz Ibn Uthaymeen àwọn tí ó tún wá pọwọ́ lé wọn àwọn náà ṣe aláṣọjù àwọn oníwọ̀ntúnwọ̀nsí ní àlàáfíà tó dáàjù nínú Saudi Arabia àti ilẹ̀ Lárúbáwá tàbá ti bá wọn pàdé ó ní àwọn àfá àtàwà belongs ìmọ̀ ní ẹ̀rí sàlàfíà ẹlẹ́ẹ̀kejì ó náà ni at-taqlidiyya ibẹ̀ ni taqlidiyya ti jáde ó yé ṣùgbọ́n mi pè bẹ́ o ìjẹ́ mi rí wọn sí wọn náà ni as-salafiyyatul amila sálàfíà tí ó fara mọ́ kí á lò òun alátakò ìlìmíyà ni alátakò kíni ìlìmíyà yóò kàn máa ṣe fátúwá níbàámu ìyọ́nú àwọn ìjọba lóòótọ́ ibi ẹ ti jáde náà ní ìlìmíyà sálàfíà gangan original ni wọ́n ti jáde ṣùgbọ́n nítorí pé gbà wọ́n fẹ́ present ara wọn wọ́n adjust tí wọ́n máa wí sí ìbámu ìtìjọba bá fi ọwọ́ sí so wọ́n kì í pé wọ́n èrí mistake lára ìjọba ẹgbọ́n mi sì tí wọ́n bá sì rí wọn ò ní sọ tí wọ́n bá sì ń sọ gbogbo òdodo láyé yìí gẹ́gẹ́ bí sálàfí èyí tíjọba ní ẹ má mú ẹnu débẹ̀ wọ́n à ní mú ẹnu débẹ̀ àwọn ni wọ́n ń control tẹ̀kẹ̀lẹ̀dì yóò kí ló dé ètò ìbọn tẹ̀kẹ̀lẹ̀dì níyàn wọn ò ní mọ̀ àfáàtọ̀ láti pẹ́ra rẹ̀ sálàfí náà wọ́n tẹ̀lé sálàfí Nàìjíríà tẹ̀kẹ̀lẹ̀dì ni tó ti yé tẹ̀kẹ̀lẹ̀dì ni sálàfí Nàìjíríà ṣùgbọ́n tẹ̀kẹ̀lẹ̀dì wọ́n fi tẹ̀lé àwọn àfáà umaláwò al-hukam ulamahu sultan nígbà tẹ́ bá fẹ́ dì pẹ̀lú wọn tẹ́ kó tíra wá tẹ́ mẹ́rin wá ẹ padà rí pé wòrán náà lọ́mọ́ ṣé tẹ́ bá nímọ̀ wọ́n lè dúró kankan lórí àwọn fatuwa tẹ́ ń ṣe kéèyàn sọ pé kò sí tẹ́mọ̀ ní Islam sàlàfíà taqlidiyya ni kọ̀dẹ̀ ní asúlù ìmọ̀ èyí tó bá gbé mímọ̀ ń bẹ̀ kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo táwọn àfáà wa àgbà ọ̀sọ́nu fúrúkọ̀ láàárín máa ń sọ gbogbo àwọn bíi Ibn Baz fúrúkọ̀ ni wọ́n ń sọ fúrúkọ̀ tó sì ń sọ ó náà làwọn sẹ́ẹ̀tì tí ń jáde kúrò nínú kìtàbù àti kíní o súnà ẹnìkan bá ń bẹ nínú àfáà tó bá yà lọ tó sì jẹ́ àfó onímọ̀ ó wá yà lọ yí pé kò sì jẹ́ mọ́ ọ̀nà Islam ó ṣe mistake lórí mọ́sálà ni ó lè dá lórí mọ́sálà mi òdìkẹsẹ̀ mọ́sálà tẹ́ fi lè pín èèyàn ẹlòmíì mẹ́rin àwọn àfáà tó jẹ́ àwọn àfáà sàlàfíà ìlúbíyà
tó ṣe mistake níbi masala ni ṣùgbọ́n kò sí ó sì remain àwùjọ àwọn kíni o as-salafiyya al-ilmiyya torí pé àwọn ọ̀rọ̀ rẹ̀ yòókù dáa ẹnu abala nìkan ló ti wọgbó ó sì rọrùn káàkọ́ wọgbó ń bẹ̀ torí masala fiqhiyya ni kìí ṣe masala Qur'an àtàdísì kò sí Qur'an kankan àdísì kankan níbi ọ̀rọ̀ ike sí ọyẹ káwá ká ní jàmá àbíkọ́ ọyẹ káwá pẹ̀lú jàmá ó kálukú lọ yọ ọpọlọ rẹ̀ lásán ni ó lu ọpọlọ ẹ̀ náà ni so wá lè sọ ọba mu ó lè sọ ọmọ bá mu Salafiyya aláwọ̀kọ́ mo ti wí náà lẹ́yìn ilmiya àwọn ọmọ wà mutawassit tí wọ́n pé wọ́n ìsọ̀yàn ní kèfèrí dáwà àwọn máa ṣe wọ́n kọ́ni nímọ̀ wọ́n sì máa ní ẹ̀rí Salafiyya ẹlẹ́ẹ̀kejì ó náà ni Salafiyya taqlidiyya èyí tí àwọn tí ń darí wọn tá máa pè wọ́n ní as-Salafiyyatul amila àbí ulama sultan Salafi ni ọmọ ìyá àwọn aláwọ̀kọ́ yìí náà ni ṣùgbọ́n torí pé wọ́n ti gbé Salafiyya wọn sábẹ́ ìjọba ìtíjọba bá fẹ́ ni èyí tíjọba bá ti wá ṣe mistake wọ́n ní sọ̀rọ̀ lé lórí àmọ́ àwọn ìlèmí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run kìí sí báwọn ìlèmí sọ pé kẹ́ lọ wó ìjọba o ṣùgbọ́n wọ́n sọ pé òdodo rí o èyí tíjọba ṣe yìí kò dá o àmọ́ wọn ti bí wọn ní sọ àndẹ ìjọba a máa kó sí ẹ lẹ́nu pé nǹkan báyìí ni ẹ wí ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi báyìí àmọ́ àwọn ìlèmí rárá bàbá yà ní sọ̀rọ̀ láàrin sikiri o láàrin sọ̀rọ̀ wọ́n kò Salafiyya kan wọ́n náà ni Sururiyya ìyẹn ni pé as-Salafiyya al-Harakiyya àwọn kan bẹ Salafi ni wọ́n ọmọ àwọn àfáà ní àfáà àgbà ni wọ́n wá tún rí araka tó jáde wá láti Ikhwan àbí láti Egypt látọ̀dọ̀ Imam Hassan Banna fajama'u bayna afkari al-Imam Hassan Banna wa ta'alim wa afkari al-Imam Muhammad bin Abdul Wahhab àwọn yẹn wá lẹ́ẹ̀kọ́ Hassan Banna pọ̀ mọ́ ẹ̀kọ́ Muhammad bin Abdul Wahhab tó dá Salafiyya Saudi Arabia lẹ̀ anáwọ́pẹ̀ ní Sururiyyun as-Salafiyya al-Harakiyya àwọn yẹn wọ́n lajú pọ̀ àwọn àtàwọn àfáà súnmọ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Salafiyya ilmiya ti mọ̀ lọ́padà bọ̀ sínú ẹ̀ nítorí wípé ìmọ̀ jẹ́ kí èèyàn mọ̀ sí ni kìí sọ̀yàn di aláìmọ̀kan ẹgbọ́n mi sì ìmọ̀ sí máa liberate èèyàn ní máa jẹ́ kó free ìsọ èèyàn di ẹrú ọba àbí ẹrú olówó àbí ẹrú aláṣẹ lọ́jọ́ kí o free sọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn lọ wọnú ara wọn dégbé bumbas gan wọn tí ìbá sí pé wọ́n pọ̀jọba lé wọn sínú àfáà tí wọ́n rí kọ́ àbí lórí gẹ́ẹ̀sì àwọn Ikhwan àwọn oní araka Salafiyya ẹlẹ́ẹ̀kẹrin kò sí Saudi Arabia wọ́n náà ni as-Salafiyya al-Jihadiyya àmọ́ ń bẹ̀lẹ̀ Afghanistan ó ní Amẹ́ríkà lé lọ́gbàjọba sẹ̀ríà lọ́wọ́ lówó sẹ̀ríà rẹ̀ ní nǹkan tó lé lọ́gbọ̀n ọdún sí ìsìn ṣùgbọ́n lẹ́yìn ogún ọdún tí Amẹ́ríkà ti ń bá wọn jà wọ́n padà wọ́n ní Amẹ́ríkà padà pọmọ ogun ẹ̀kú ònú Afghanistan wọ́n ti wá padà sí sẹ̀ríà orílẹ̀-èdè méjì ni wọ́n ń lo sẹ̀ríà lágbàáyé lọ́wọ́ báyìí Saudi ń lò wọn bá tọ́sẹ́kù ti ń lò Taliban ń lò ó tí ò sẹ́lẹ̀ kan tí wọ́n bá sọ pé ààlàrí òṣùwọ̀n láyé tí ń tọ́ka sí pé sẹ̀ríà tí wọ́n ń lò ní Afghanistan ọ̀dà ju Saudi Arabia lọ torí wọn ọ̀gbà kẹ́nìkan bóun fààlà sí sẹ̀ríà tí ń lò ní Saudi Arabia àwọn ìjọba Amẹ́ríkà máa tọwọ́ bọ nǹkan tó pọ̀ lẹ́yìn tó fún wọn ò bí ẹ̀dá ní Afghanistan àmọ́ àwọn orílẹ̀ méjèèjì wọn ìṣẹ́gbẹ́ ìtawà o a gbọ́dọ̀ kọ̀ dára àwọn a gbọ́dọ̀ pọn wọn lé pé wọ́n ti ẹ̀sìn ń táwò sí kí ni ó táà ṣe kí ló dé tó bá fẹ́ gbàgbọ́ yé o orílẹ̀-èdè mùsùlùmí ó jẹ́ 67 níbi tó pé ibẹ̀ lápọ̀ sí jù àwọn orílẹ̀-èdè mi wà tó pé apọ̀ ń bẹ́ àwọn ń bẹ́ o ṣùgbọ́n kìí ṣe àgìlàbíyà ṣùgbọ́n bí tó pé àwọn àgìlàbíyà wà ní majority orílẹ̀-èdè mùsùlùmí ni tá a bá dìbò ń bẹ́ àwọn alẹ́ ká máa jẹ president tó wáyé sí ń jẹ president aláàmà lu sẹ̀ríà ó jẹ́ 67 àwọn olórí burúkú èbó wọn kó gbogbo gbogbo ẹ̀ wọn kó wọn lẹ́rú afẹ́yọkàn péré wọn náà ní Saudi Arabia ìyẹn ni wọ́n fi ríṣẹ̀rí àparẹ́ ní Saudi Arabia ìyẹn ni irú ìbò táà máa ń dè bí òṣèlú táà máa ń ṣe bí òfin múlẹ̀ ní kíní o Saudi Arabia ìlú Afghanistan Islam bẹ́ẹ̀mẹ́ sẹ̀rí àníwọ̀n bá bẹ́ẹ̀mẹ́ ṣùgbọ́n Russia lọ́kọ́ jà lógun òun náà mú ìjọba Ilmaniya wá tó jẹ́ Suyu'iyya al-Ilmaniya as-Suyu'iyya kẹsì democracy ìyẹn ni pé communism
tó jẹ́ tí ọ̀fẹ́ sẹ́sìn communism wọ́n against Islam àwọn ará Afghanistan náà bá jà ọdún gbáàna náà fi bá jà ó lé 60 years wọ́n gbà wọ́n ya Amẹ́ríkà dé ọ̀rọ̀pọ̀ torí bàtàmà ọmọ ìyá wa bá Russia jà wọn àná bá Russia jà ní Soviet Union fi fọ́ ibi tí yóò Soviet Union fọ́kù náà pè ní Russia lónìí Russia yẹn gẹ́gẹ́ Soviet Union ni ó tóbi gan àwọn orílẹ̀-èdè tó pọ̀ ń bẹ lára rẹ̀ agbára Soviet Union yẹn ni wọ́n fi bá Afghanistan jà wọ́n sì bá jà tó kọ́ wọ́n dúró lórí Islam Salafi ni wọ́n Ahlus-Sunnah ni wọ́n Salafi ni wọ́n ṣùgbọ́n Salafi tí ṣe bí ti ṣàbí o Salafi tí ẹ máa ń lọ́mọ ogun yìí máa ń jagun tó ti yé Salafi alukọ̀ọ̀lù máa ń ní àwọn Salafi òkú alukọ̀ọ̀lù máa ń ní àmọ́ ṣe tààlí máa ní madrasa markas wọ́n kọ́ mọ́ ogun rẹ̀ rárá àmọ́ Salafi àti ìbẹ̀lẹ̀ Afghanistan jihadiya ní Salafi àti jihadiya náà wà ń bóbi o ṣùgbọ́n tí Afghanistan ló dórí ìjọba tó sì lù sẹ̀ríà dò ní olóòrùn tí wọ́n sọ yìí Russia bá jà ohun ìní Russia Amẹ́ríkà dé ogún ọdún Amẹ́ríkà fi bá wọn jà síbẹ̀ Amẹ́ríkà pa sẹ̀ríà rẹ̀ ó dẹ̀ fi democracy síbẹ̀ láàrin ogún ọdún yẹn bẹ̀tẹ̀ aró oró kan aró oró kí ni ọ̀rá díẹ̀ Ọlọ́run fẹ́ kí Taliban padà ó tó padà wọn náà ń darí Afghanistan báyìí l'Afghanistan lọ́wọ́ báyìí ọtí ọ̀gbọ́dọ̀ mú obìnrin ọ̀gbọ́dọ̀ wọ owó òkè ẹ̀bí ọ̀dá wọ mínísítẹ̀ for what owó gbogbo ara ẹ̀ ni tí ẹ bá rí pé fóònù rẹ tó ń plé àwọn orin tó nílò piano wọ́n ní gba fóònù ẹ lọ́wọ́ ẹ̀ kódà tí wọ́n bá fẹ́ rìlíìsì ẹ̀ fún ọ ká pé ilé ẹjọ́ padà sọ pé wọ́n rìlíìsì ẹ̀ fún ọ wọ́n ti pa gbogbo àwọn orin àtàwọn àwòrán obìnrin àtàwọn aládàáda wọ́n ti parẹ́ èèwọ̀ ní l'Afghanistan kó open page book Facebook ọwọ́ máa wò wò obìnrin bẹ́ẹ̀ abẹ́ni page wọ́n ní wọ́n ti lágbára tó láti control íńtánẹ́ẹ̀tì wọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó bá ká ọ pé òun ṣe gbogbo ọ̀lọ́lẹ̀ ẹjọ́ pẹ̀lẹ́rì pé òun wo ìhòòhò obìnrin wo fídíò tí ọ̀dà sex film ìyẹn náà sọ pé alákatakítí ni wọ́n nígbà àwọn ọ̀pọ̀ ọmọ bí wọ́n ṣe wọ́n lóbìnrin ọ̀gbọ̀dọ̀ kájú ìdàdí sanáwì lọ ọ̀gbọ̀dọ̀ lọ yunifásitì ṣùgbọ́n báyìí ní ìsìn wọ́n ní obìnrin lè rí yunifásitì obìnrin nìkan tí ó lè sọkùnrin bẹ́ẹ̀ ọjà dálẹ̀ yunifásitì ọkùnrin lọ́tọ̀ yunifásitì obìnrin lọ́tọ̀ àwọn pé àtọkùnrin àti obìnrin wà ní yunifásitì níjà kọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó ṣèjì ẹ̀ láìpẹ́ ò ní pé obìnrin wà lẹ́yìn ọkùnrin máa wà wájú obìnrin sì gbọ́dọ̀ lecture ọkùnrin ní ọmọ lecture wọ́n kọ́ fòfin sí bá ń sọ pẹ́pọ̀ yá ní fìtìnẹ́tì náà lè máa wà bẹ́ẹ̀ ẹ̀yà ẹ̀pìn níbẹ̀ ẹ̀sẹ̀ rí àpamẹ́lẹ́ tí kìí ṣẹgbẹ́ ti Saudi Arabia àmọ́ wọn ò lówó ní kíní òfin fáyìn dáadáa kò sówó àmẹ́sìn wà ìmánì wà bàbá tó tún wà ní wípé ìdí ẹ̀ máa lọ sí conference ẹ̀ máa wọ kóòtù láwà nínú wọn òwe nítorí ọ̀dẹ́wò kò sí mínísítà kan tó níwèé rà kò sí mínísítà kan ambassador òbí dáyọ̀ wèé rà the minister of defence láwà ní rẹ̀ burú jáde minister of foreign affairs ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn manage láéláé wọn àti láwà nínú ẹ̀sìn tí yín káàrún sí kíni kàṣẹ tí a àwọn ìbò ti pa gbogbo sẹ̀rí ààrẹ bí ti parẹ́ náà àwọn ìtẹ́ǹpẹ̀ ní abọ́síbi ìtẹ́ǹpẹ̀ ní mufti kí wọ́n pè mufti ní Islam ìtẹ́ǹpẹ̀ mufti ní pé ẹ̀ẹ́bì lè rí ẹ̀sìn yọ́ àṣàlàyé fún yín ẹ̀ẹ́bì lè rí pa ẹ̀sìn yọ́ àṣì kíni yọ́ àṣàlàyé fún yín ṣùgbọ́n tọ̀bí à mufti àkọ́kọ́ tọ́kọ́ wà nábì náà ni ọ̀nà máa bi lè rí ẹ̀sìn ẹ̀kejì àwọn sàbí wa pọ̀ tọ̀pẹ́ tánà bí ọba dáhùn tẹ́ẹ̀bà níbi àwọn ìbí lè rí ẹlẹ́bí Abubakar ẹlẹ́bí Umar ẹlẹ́bí Abu Hurairah ẹlẹ́bí Zaidu bùnú Thabit bákan náà nábì yan Mu'az bùnú Jabal ọ̀yàn wípé bọ́dọ̀ sí gba Mákà fún tán tíjọba Mákà bọ́ sí lọ́wọ́ ọ̀yàn Attabu bùnú Asi ó ní wọ́n ní gọ́vnọ̀ àbí amir olórí fún Mákà Attabu bùnú Asi dìí kò ní mà ṣùgbọ́n gba ànábì gbọ́ ó ní wàláhù kò tí ì ní mà kò tí ì nira ayé láti kéwú torí pé gbogbo àwọn ulàmáwù pátá ulàmáwù síra pàtàkì fẹnu kò yí pé àsìkò tánàbí wa sifatu Mákà náà lọ bá Islam
tí àpapọ̀ lọ kò ní àsìkò tó fi lè kẹ́kọ̀ọ́ àmọ́ ò ní agbára rẹ̀ lè ká ara Maka agbára Mu'az ò lè ká àfáà ní Mu'az ò lè jẹ́ mufti ò lè jẹ́ kí ni o adarí ò ní agbára wọn àti ẹni gbọ́ sí lẹ́nu so ìyẹn lọ́pàá tó pé Ànábì fi yan Mu'az bun Jabal pé gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àbọ̀ fẹ́ béèrè ẹni tí nípa ẹ̀sìn ẹ lọ bá Mu'az àmọ́ olórí náà rí Mu'az gan abẹ́ olórí náà lò náà wá o toró lórí tí ọba láṣẹ fatuwa àtẹ̀kọ́ tí Mu'az gan fẹ́ kọ́ wọn ò ní ṣe kíni kò ní sí ẹsẹ̀ ṣẹ́wárí bí kíbi lágbàáyé tí wọ́n ti máa yan mufti àwọn aláṣẹ ní máa yan àkọlù aláṣẹ lọ́ba àbí gọ́ọ̀nà àbí president o síbi kankan láyé everyday not tẹ́ bá ti wá délẹ̀ Yorùbá àfáàlẹ́ kéwà àtà ìmáàmù mọ́sálásí ọwọ́ àlè yàn èyí táwọn èèyàn wá yàn bí ó fọ́ ní bàjẹ́bàjẹ́ mọ́ tí bó ṣe jẹ́ ni ṣe tó bá ti gbé ìjọba kalẹ̀ báyìí àwọn owó ọ̀tún ìjọba rẹ̀ wọ́n yàn máàmù fún àwọn mọ́sálásí wọ́n yàn mufti fúlù láfẹ́ bèèrè ẹ̀sìn oye ìmáàmù máa mójútó mọ́sálásí ẹ̀yà àfá onímímọ̀ bóyá onímọ̀ tí ń kọ́ mọ́lẹ́kọ̀ọ́ ẹ máa mójútó gbólé kéw ó ti àbẹ́ ọ̀fẹ́ máa ṣe tẹ́rà oyé nìsìn ọba jẹ́ onímọ̀ wọ́n a máa bí ọ léèrè nǹkan àmọ́ mufti wọ́n yẹn ni ó wà sá gbogbo àfá jọ gbogbo àfá tó bá fẹ́ sọ wípé bí fatuwa ṣe rí rèé abẹ́ mufti ni wọ́n ṣe kíni ni wọ́n wà wọ́n àfá àtọ́kọ́ ẹ̀bí léèrè pé àlùwàlá bóòlù sí ẹ̀ká ṣe gbogbo pátá ni mufti ó kò lẹ̀ lọ́dọ̀ pé ayatul ulama ayatul kubaril ulama ó ní máa mójútó fatuwa àmọ́ mufti ni ó ṣe kíni ni ó gbé jáde ṣáárí ẹ̀ka kanú ìjọba níjẹ́bẹ̀ àmọ́ kí kọmíṣánná kọ́lù ìyẹn gọ́ọ̀nà sórí àwọn ará àbẹ̀dáwù ni àbí wọ́n pàtàkì ńlá kọmíṣánná wá lóòyìn yẹn gọ́ọ̀nà àbí mínísítà lóòyìn yẹn president sọ́bára wọn mú ó náà níbi kí wọ́n sọ pé àwọn ulama wà kíní kan wọ́n yẹn wọ́n yẹ ṣe gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì kódà wọn ní kọ̀ọ̀dúró lórí aráàlú àwọn náà wọ́n sì ara wọn bẹ́ẹ̀ tí wọ́n bá rí pé aráàlú ẹ̀ka àwọn aráàlú pín sí ọ̀tọ̀ láwọn tí ń lọ lé kí ó tẹ́yìn ulama tẹ́lẹ̀ sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ láwọn tí ń pàdé ní masalasi tẹ́yìn ìmáàmù masalasi lè sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ láwọn dókítọ̀ tó yẹ pé gbogbo ẹni ara rẹ̀ ọba yá àwọn ní ọ̀gá rẹ̀ ọ̀tọ̀ láwọn education tó gbogbo ẹni ọba fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn ní oṣù kínní ní ọ lọ ọ̀tọ̀ ní security ọ̀tọ̀ ní gbogbo ẹ̀kẹ́ kátẹ́rì yìí ẹ̀ka ìdarí ni ẹ̀ka kan ó wá ní iftah mufti ẹ̀ka kan ni ṣé Yorùbá mi yé ẹ̀ka kan ni àwọn bàbá wa ìjókòó tí wọ́n dálẹ̀ ìjókòó àwọn àáfàá tí wọ́n kọ́ mọ́ ń kíw àbá àáfàá tó pera ẹ̀ láàfàá àti ìjókòó àwọn mọ́sálásí tí lè máa mú wọn represent àwọn lọ́yà ò sí ń bẹ ó kírun mọ́sálásí ò ṣiṣẹ́ kankan tó ń jẹ́sẹ̀ Islam ju kó kírun lọ ilé kéwòn náà ò ṣiṣẹ́ kankan tí wọ́n ń pè ní sẹ́ Islam ju kọ́ mọ́ ń kéwòn lọ àwọn méjèèjì wá para wọn pọ̀ wọ́n láwọn yàn mufti ó wrong gbọ́mínísìn iná ni rọ́bítọ̀ àwọn ulama àti àwọn ìpò ọ̀rọ̀ kọ̀bálà ká ìmú àbílẹ̀ kéwù kan bíi Markaz kọ́ sọ pé òun yan mufti ọ̀rọ̀ kọ̀bálà ká ìmú nọ́mánọ́mà gbọ́mínísìn ẹni tó bá ní sórútọ̀ lórí gbogbo ẹ̀ òun ni ó yan alè máa mú wọn yan mufti ẹ̀ lè gbọ́ níbi kankan lágbàáyé àfihàn Yorùbá gbogbo ẹnu mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti ń bọ́ sí lọ́rin bẹ̀rùn ọba ni ó yàn tẹ́ẹ̀dé gbogbo tí mùsùlùmí bá wà kápẹ́ bí wọ́n bá ti lo democracy ni gọ́ọ̀mẹ̀ntì ó pàṣẹ ọ́dà pé wọ́n lọ yàn wọ́n yan àwọn tó yan ìmáàmù náà ni wọ́n yan mufti náà tó ti àwọn tó yan ìmáàmù náà ṣé wọ́n tó wá rí gbogbo ọ̀rọ̀ ni wọ́n sọ fún pé gbọ́ dáadáa yìí pé rọ́bìtọ̀ league of imam ó ń gbọ́n ní àṣẹ ìmáàmà ẹgbẹ́ lásán ni tí kà ń fọwọ́ palẹ̀ mọ́mù ní láwàní àtàfà lè kí òun gángan ní àṣẹ kí ló dé
nítorí pé ìmáàmù tẹ́lẹ̀ ìjẹ́ lásán ni kò ní súlùtọ̀ kankan. Kí á ní ṣe Yorùbá ní tó lé ẹyìn kúrò nílé Ifẹ̀ ni tí ọba fi di méjì fún Yorùbá sọ́wọ́ ní lọ́ba wa tọ́jọba wa ni àìparí ẹ̀dísìn àbí Aláàfin tẹ́gbà ìyẹjú ẹ̀ àwa gan nípìnlẹ̀ àwọn bàbá wa gan àmọ́ ẹni tí yóò jẹ́ ọ̀gá wa gan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn náà lábá débi ẹ̀sìn náà tá a lọ̀gá bó sì yẹ kọ́gọ̀ jẹ́ mufti wò ní àwa àbí wọn náà lọ yẹ mufti yóò jẹ́ mufti kiri o agboolé yìí ó ní àṣẹlẹyìn mufti fáwọn ṣé ìwọ ní interest láti jẹ mufti ni ṣe fẹ́ máa darí wa ní pẹ́sàn tàwa náà níwò ní pé sí wọ́n náà fẹ́ darí wa ni pẹ́sàn kan náà lájọ́ ń bẹ̀rẹ̀ wa léèrè àìjọ gbà fúnra ẹni bó ṣe rí lọ́dọ̀ wa nù àgbọ́ra wa yé òye wa wọ́n sì cooperate pẹ̀lú wa lápẹ̀jú ìrìnsì tẹ́ bá gbọ́ pé kẹ̀kẹ́ ṣẹlẹ̀ páwù láìpẹ́ yìí wọ́n dá sí àwọn ẹni Ọlọ́run ló dìde àwọn lọ́ọ̀yà oríṣiríṣi ẹgbọ́n kankan tí wọ́n gbé páwù wọ́n gbọ́ páwù báyìí ní ìsìn ẹ má rò mí èmi gẹ́ sọ pé èmi ò láìkì kóòtù lílọ èmi ò sì láìkì ká máa gbẹ́rẹ́ ẹni lọ ilé ẹjọ́ wọn ò láìkì jẹ́ má fẹ́ jẹ mufti kọ́ jẹ mufti kí lọ́kàn tèmi bẹ́ẹ̀ dáwà lèmi ń ṣe ó ní ìdí tá a fi gbà yáni ètò sì dìde òun á sì support ẹ̀ bọ́ká rẹ pé múmi ní òdodo ní ọ́ lóòótọ́ Màdínà èsèlú ànàbì ṣùgbọ́n torí pé bẹ́ẹ̀ ni àṣẹ aláṣẹ wa wà tí ń gbé gbogbo ìlú yòókù ní tẹríba fún tẹ́ ìmọ̀ Mákà tọ́jọ́ ìlú ànàbì gan. ọmọ abẹ́ ànàbì ni àmẹ́rù Mákà tánàbì yẹn síbẹ̀ ṣebí wà tó ti gba Mákà ìbẹ̀rẹ̀ ọjọ́ kò mẹ́rán ọ̀nà Màdínà ní ètò ti ṣe kíni ló ti pé agbára tí ànàbì ní Màdínà gbogbo agbára gbogbo aláṣẹ tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tẹríba fánàbì ni bàbá fẹ́ sọ̀kan àápapọ̀ ni ibi abá ti wá rí tètò bá ti wá ọ̀yẹ̀ tó gbowó ṣe kíni kápá àpọ̀ support ṣe wá rí lọ́dọ̀ ọ̀rẹ́ tó ń gbọ́ mi wípé ẹsẹ̀ àmọ́ ìyàn fún àìyàn tán ìdí tá a fi yàn tán kò ní wípé ẹnu wọn bá tá a ní ìdìláyà Wàsíìrì àti kíni kò lè jẹ́wò wọ́n tó lè mú bò mí wọ́n tó lè mú bò mí ìyẹn nígbà tá a bá sí kíni ṣùgbọ́n ìta ní ìdí ní ṣe pé mufti tí wọ́n máa sọ fún wa pé ìtọ́ràn kan rèé àti Wàsíìrì tí wọ́n máa sáré káàkiri níbi gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn iná lọ́ba yẹn ọba yìí ó sì ń tẹ̀lé Islamic structure ni wọ́n dá padà ó ti wà ń wò tẹ́lẹ̀ wọ́n dá padà ní kò sí ìlú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá jọ ìní ìyá ti bá àwọn sọ fún ayé pé àwọn wá sí lè yẹ mufti àti yàn nígbà tí òṣìṣẹ́ nìkan tó lè yàn wọ́ ta ni wọ́n yàn mufti gbogbo tó bá ní wọ́n yàn camouflage ní ìdédèrè ẹ̀sìn farabalẹ̀ àwọn òwà ńgbà wọ́n yàn mí mufti mo délé yìí ni máa bèèrè owó lọ́wọ́ rẹ̀ àbí wọ́n lòun fún mi lówó oṣù wá sí bá ń ṣe nìkan ọmọ ẹ̀gbọ́ àwọn èèyàn kan wá mọ́ sọ pé mufti yìí kò máa ṣe fatuwa